Hello, hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú òwúrọ̀ o, ẹ lè kú àárọ̀, ẹ kú ọ̀sán, ẹ kú alẹ́ níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Ẹ rà kú ìyálẹ̀ta, ẹ ṣé gan-an ní bẹ́ ṣe ń tẹ́tí sí mi. Nǹkan ta tún rí gbọ́, ó lè ti, ẹ lè ti gbọ́ ọbẹ̀ tí mi ṣẹ̀ fẹ́, mi nǹkan fẹ́ dá sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ tí mo wá wò pé tí èèyàn bá ti dá sí ọ̀rọ̀ mi ńgbà mí, ó dàbí è pé ẹ̀ṣẹ̀ ni. Mo kàn fẹ́ tọ́ná sí àkíyèsí ọ̀rọ̀ yẹn. Wọ́n ló nígbà kan tí Ashley tó lọ bá ìyá Naomi tó lọ bá jà pé ìwọ ìyá ìkà, ìwọ ìyá ìjẹ́, ọmọ ẹ fẹ́ ṣiṣẹ́ síbi tó fẹ́ jẹ níbi tí ò ṣiṣẹ́ sí nǹkan kan. Ẹ ṣáà ti gbọ́rọ̀ yẹn rí láìpẹ́ mi gan torchlight. Ó ti gbọ́ rí ṣá. So, ó mẹ́nu bà ńgbà kan, but mi ì parí details ẹ̀. Wọ́n bá ní, ńṣe ni bí Naomi ṣe lọ sue tó bu ó bú ìyá Naomi lóríṣiríṣi èdè. Bí ìyá Naomi ṣe máa ń lọ sílé aláwo tó ń lọ sílé oníṣègùn. Pé torí àjẹ́ ni ìyá Naomi. Ìgbádàkọ ló ṣáà bú lóríṣiríṣi ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó wà vital tó mú jáde nínú àwọn èébú yẹn. Ìgbà tí Naomi dẹ̀ gbó, Naomi wá ní òun máa sue ẹ̀ pé ibi tó ti rí ìyá òun tí ìyá òun tó ti lájẹ̀ẹ́. Ìyá òun dẹ̀ lè lájẹ̀ẹ́ kóun má mọ̀. Àbí kí ìyá òun máa lọ sílé aláwo táwọn dẹ̀ ń gbàdúrà. Kí ni ìyá òun fẹ́ wà lọ sílé babaláwo? Ṣọ́lọ́run ò tó fáwọn ni? Pé kíní yẹn wá jọ òun lójú. Ó ní pé torí ẹ̀ ló ṣe ní kóun sue ẹ̀. Ó fẹ́ kó jáde ní gbangba kó wá tún confirm ẹ̀. Pé torí ẹ̀ ló ṣe fẹ́ sue ẹ̀. Ó ní meanwhile, ó ṣáà ní Mariam, ó níbi kan tó ti ń ṣe program. Àwọn olórí wà ńbẹ̀, wọ́n ń ṣe women program. Pé bẹ́ẹ̀ tí gbogbo àwọn olórí pé wọ́n wà ńbẹ̀, wọ́n ṣáà invite wọn, àwọn ìyàwó ọba. Pé ṣùgbọ́n Naomi ni speaker of that day. Wọ́n níbi tí Naomi ti ń ṣe program yẹn lọ tó ṣáà ń ṣe, òun ni tó hand over program lọ́wọ́. Pé kò wá pẹ́ bí Mariam ṣe wọlé nìyẹn. Ó wọlé, ó jókòó, wọ́n ó ṣàjókòó. Wọ́n ní kò pẹ́ kò jìnnà, ó wá lóun ti ń lọ. Ó nítorí pé kán jọ kán permit òun pé Naomi ni òun wá rí. Wọ́n ní a fi pé wá fún program bẹ́ẹ̀ kíní kan gbádàkọ̀dọ̀. Ó ní Naomi lòun wá rí. Pé kí wọ́n jọ kí Naomi excuse nítorí program tó ń ṣe yẹn kó lè pẹ́. Pé but òun jáde, òun lọ ibì kan. Naomi wá sọ fún un pé òun ò lè fi program yìí lẹ̀ kóun excuse ẹ̀. It's either kó jókòó títí tóun máa fi ṣe speech tóun ń ṣe lọ́wọ́. Wọ́n ní kò tiẹ̀ sọ pé wọ́n ní kò lágbó ṣe kóun lọ. Wọ́n ní well you can go. Tó bá pé nǹkan tó fẹ́ wá ṣe yẹn tó wà very important. Pé ṣùgbọ́n tóun bá ṣiṣẹ́ tóun ṣe tán, òun á dá ẹ lóhùn. Wọ́n níbi láì fọ̀rọ̀ gùn ṣá, Naomi ṣáà ṣe program yẹn tán. Ló bá ní kó fẹ́ wá excuse ẹ̀. Ó ṣe wá ní kí ló ṣẹlẹ̀. Ó ní nǹkan tóun bá wá ní wípé òun mọ̀ pé Naomi máa wà ní program yìí torí ẹ̀ ló ń ṣe ní kóun kúkú. That is the best way tóun lè fi rí Naomi. Tó bí Naomi ṣe wá ní ó dá kí ló ṣẹlẹ̀. Ló bá ní òun wá bá
òun wá bá Ashley bẹ̀bẹ̀. Ìyẹn ní fún kíni, ó ní kó jọ̀ọ́ kó kó má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dé court, pé because nǹkan tí Ashley ṣe níjọ́ yẹn òun ní kóun wá bá Ashley bẹ̀bẹ̀ ní tó fi bú ìyá òun, tó fi bú ìyá Mariam, bú ìyá Naomi, tí Ashley fi bú ìyá Naomi lájẹ̀ẹ́, tó bú pé ẹlẹ́bọ lóògùn ni, ó máa ń lọ sílé aláwo lóògùn ni. Ó ní ṣé ìtorí ẹ̀ ló ṣe wá, ló ṣe ní kí excuse pé ó dáa náà, pé ọ̀rọ̀ náà nìyẹn, pé kò sí problem, ṣebí kóun dáríjì Ashley. Ṣé Ashley ló rán ẹ wá ni, àbí ìwọ nìkan ló kàn déédéé sọ pé kó wá bẹ̀? Ó ló tì ó, ó láṣìlè pé òun kàn wòye pé kóun wá bá Ashley bẹ̀bẹ̀ because ọ̀rọ̀ yìí tó bá dé court ó máa lágbára gan-an, pé kinní kan páyì, òun náà ló ṣe ní kí òun wá bẹ Naomi on behalf of Ashley. Wọ́n ní Naomi wá sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé pé kẹ́ kọ́ńtàtì, pé ẹ máa kọ́ńtàtì lọ́ọ̀yà òun because lọ́ọ̀yà òun ti take ọ̀rọ̀ yẹn up, ọ̀rọ̀ yóò sí lọ́wọ́ òun mọ́. Ó ní Mariam sọ pé kó jọ pé kí Naomi jọ pé kó wo ṣe nǹkan tó Mariam tí Naomi bá sọ fún lọ́ọ̀yà ní lọ́ọ̀yà máa gbọ́, pé kán dá ọ̀rọ̀ yẹn dá. Ó ní ìwọ tó tiẹ̀ wá bẹ̀bẹ̀, Ashley kò tiẹ̀ sọ pé òun ò ṣe bẹ́ẹ̀, kò dẹ̀ bẹ̀bẹ̀ kò ṣe, pé bó tiẹ̀ bẹ̀ òun pé ọ̀rọ̀ ti wà lọ́wọ́ lọ́ọ̀yà, pé ó máa dé court kó sọ bí sí, pé nǹkan tó pọ́ìntì tóun fẹ́ mú dání pé òun fẹ́ kó wá tún ọ̀rọ̀ yẹn sọ níwájú adájọ́, òun fẹ́ mú òtítọ́ àti òdodo hàn, ó fẹ́ mú dání pé bóyá ìyá òun wọ́n ti jọ ń pàdé nílé babaláwo, bóyá ó dẹ̀ ti rí nǹkan tó strange lọ́dọ̀ ìyá òun tóun gan ò mọ̀, pé òun fẹ́ kó expose ìyá òun, pé òun fẹ́ kí ìyá òun gan kó wà expose, àti bó tún ṣe pé ìyá òun pàjẹ́, pé ọ̀rọ̀ yẹn rú òun lójú, pé therefore òun fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀, pé títorí ẹ̀ pé òun ò lè withdraw ọ̀rọ̀ yẹn o, pé òun sorry, òun ò fẹ́ insult anybody, pé but kí Mariam kó jọ kó fi kéèsì yẹn lẹ̀ bẹ́ẹ̀, nítorí pé òun ò lè ṣe kí òun má dá sọ́rọ̀ yìí, torí pé ó jẹ́ ìyá òun. Ìyá òun dẹ̀ lè jàjẹ́ kóun má mọ̀, níbi tó fẹ́ kí Mariam tàbí kí Ashley kó prove ẹ̀ níṣojú gbogbo èèyàn, pé lóòótọ́ òun rí ìyá òun pàjẹ́ ni, pé títorí ẹ̀ òun ṣe sọ pé kó máa take ọ̀rọ̀ yẹn o, pé kò sọ̀rọ̀, pé kí Mariam máa lọ, kó wá make sure pé ó máa fi Ashley pẹ̀lú gbogbo bó ṣe sọ wípé nǹkan tí ojú ò rí tó máa ṣe, àbí gbogbo ìwà pálapàla, ó máa fi jófin. Ẹ̀yin èèyàn mi, so bí a ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn nìyẹn. So bí wọ́n dẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn sí, a jẹ́ kẹ́ gbọ́. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, ẹ bá mi subscribe, kẹ́ dẹ̀ bá mi share, kẹ́ dẹ̀ bá mi like. Ẹ ṣé o, ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. A ní dáràn o, àrán la ó máa dá o, a ní dáràn. Jésù Olúwa wa, àmín.